lérò pé gbogbo àná ni amẹni tán pè ní Yinka Alaseyori tí ẹ ń wo fọ́tò rẹ̀ lójú móhùnmáwòrán yìí. Ẹ̀yin náà ẹ gbọ́ nǹkan tí Yinka Alaseyori sọ. Right about now, we are not doing that anymore. Because so many people are saying the prayer they are praying is not working. But believe me, prayers are working. Prayers are working. Don't let anybody use you for political whatever now. The point is we need to pray. From the first person, from the president to the last person in this country, we all need prayers. Every parastatals, every sectors, we all need prayer. Those children there, they are your children. They are my children. I want to draw to wojú Ọlọ́run wà lára àwọn ọmọ tó gbé. Àwọn ọmọ kan, ọmọ mẹ́rin, ọmọ márùn. You can't say that president or the vice president or they are not doing what they have to do. They are working. You can't say they are not working. Even the security personnel, wọ́n lè ti débẹ̀, wọ́n lè ti gba, wọ́n lè ti súnmọ́ tó síbẹ̀ láti rescue àwọn ọmọ yẹn. Kógùn bò wọ́n lójú kó má rí. That is the place of prayer. Yes. Come on, so pé torí pé àwọn children ago, even the fathers, àwọn ọkùnrin, àwọn obìnrin, àwọn ọ̀rẹ́ ẹlòmíì, ìyá ẹlòmíì, ọmọdé ẹlòmíì, bàbá ẹlòmíì, ọmọ ẹlòmíì tó gbé. So don't let anybody say, kini koni, don't let anybody control you. Don't let them use you for anything. Because you don't even know the next person that is coming in. You don't know what will happen. But right now, let's pray for our nation, Nigeria, our country, Nigeria. All we have to do is to pray for our country, Nigeria. This time is the time. Every individual in your houses, you need to pray for these children. You need to pray for Nigeria, the soil, the air, the grass. We need to pray for Nigeria. You need to pray for the president to the last person. We all need prayers. Security personnel need prayers. Baba elomi leni ko wonu gbo yen. Yes. Ẹ̀gbọ́n elomi ojúkọ ẹ̀pọ̀ ojúkọ ere mi ni sójà teni ko wonu igbo yen nu. Àwọn náà need àdúà. Every parastatals, every section no need àdúà ní orílẹ̀-èdè. You can't blame one man that the Lord placed in a position. Oh, lè blame olórí MD doctor fún nǹkan tó bá ṣẹlẹ̀ ní hospital. Oh, lè blame wá sọ pé is the nurses, is the clinical. You can't blame them. They can't oversee all. That is why we are there as the citizens of this country to pray. Because àwọn ọmọ yẹn àwọn ọmọ wa ni o. Their innocence has been taken away. Ọmọ ọdún méjì, ọmọ ọdún mẹ́ta, ọmọ ọdún mẹ́rin. Obìnrin wà láàrin wọn, wọ́n já gbogbo wọn sí wòwò ni. Ẹni tí ó bá tiẹ̀ ní ẹ̀jẹ̀ lára gan kò lè gbà kó ṣerú ẹ̀ fọmọ tí. Ẹ jẹ́ àgbàdua. Látòrí president ní ká ti bẹ̀rẹ̀ àdúrà yìí. Dórí ẹni tó kéré jù. Ọlọ́run fún wọn lọ́gbọ́n àti ìmọ̀ àtòyé. Ọlọ́run ràn ilẹ̀ yìí lọ́wọ́. Nàìjíríà ò gbọdọ̀ dojúrú. Táwọn bàbá wa nínú ìgbàgbọ́, if our pastors are talking 5 àti 6 years ago ló ti bẹ̀rẹ̀ kíní yìí o. Àdẹ̀ fura tí tó fi dè ní. 6 years ago ló ti sọ pé the prayers are not working. If you go to other countries, they are doing this, but they are not praying. No, the prayers are working. Torí ó ní kí gbogbo wa ká mọ̀ sọ pé gọ́ọ̀mẹ̀ntì ò ṣiṣẹ́ o, pé Tinubu ń ṣiṣẹ́ o, Ṣèyí Mákindé ń ṣiṣẹ́ o, gbogbo àwọn politician yẹn náà ń ṣiṣẹ́ o. Ṣé etí tí ẹ di ni àbí ohun mọ nǹkan tí ń ṣe àbí kò mọ nǹkan tí ń sọ mọ́? Eléyìí ṣe agborin music o. Wọ́n jí àwọn ọmọ ọlọ́mọ gbé ní Ògbómọ̀ṣọ́. Ìwọ wá bọ́ sórí Facebook wá ń sọ pé ẹ mọ̀ sọ pé ìjọba ò ṣiṣẹ́ nǹkan kan o. Mo ti ẹ̀ like ẹ̀yin ọmọ Nàìjíríà bẹ́ẹ̀ ṣe bá mi drag ayé wọn yẹn. Ẹ jọ̀ọ́ ẹ mọ̀ bá mi drag wọn comment section. Torí pé ẹ ti ń kọrin pẹ̀lú àwọn politician yẹn àbí wọ́n ti ń pè ní selection. Àti ẹ̀rí fídíò kan tẹ́ lọ kọrin fún Sanwó-Olú ní Lagos State àbí ẹ kọrin fún Ṣèyí Mákindé ẹ kọrin fún àwọn Tinubu náà àbí ara ti tù yín àbí adẹ̀mbú Tọ́pẹ́ Àlàbí ńjọ́ kìíní àná nígbà tí Tọ́pẹ́ Àlàbí tó sọ̀rọ̀ against yín
ẹ wá ń sọ okay kábà lọ́mọ tiẹ̀ gangan ni á jí gbé ọ wọnú studio lọ́mọ ọkọrin ó mọ ṣe fídíò yẹn àbí àwọn ìyá tán já ọmọ wọn gbé táwọn bandit kó ọmọ wọn wà nínú ẹkún okay owó ti wà lọ́wọ́ àbí ìgbà tó tiẹ̀ ti ń demand tó ti fẹ́ gba 7 million lórí show tó ti sọ pé 7 million ló fẹ́ gbà fún show ara ti tù ẹ́ ìwọ náà wá bọ́ sórí social media ń sọ pé ẹ má sọ pé Tinubu ò ṣiṣẹ́ ẹ má sọ pé àwọn gọ́ọ̀mẹ̀ntì ò ṣiṣẹ́ kábà ní bàbá rẹ àbí ìyá rẹ yẹn jí gbé àbáwọn àbúrò ẹ àbáwọn ọmọ tí wọ́n bẹ́ẹ̀ gbé orin àbáwọn kíbọ́dì sí ẹ tán jí wọn gbé táwọn bandit gbé wọn tán béèrè fàdúrú mílíọ̀n yẹn wàá mọ bí tára rẹ máa kù sí ìwọ náà wá bọ́ sórí social media ara ti tù ẹ́ nìyẹn àbí tí àwọn ọmọ Nàìjíríà bá wọnú ẹ wọ́n á jáde ní other side ẹ̀rù á bà ẹ́ ó ti ẹ bẹ̀rù orí ara rẹ rárá tí àwọn abiyamọ yẹn tí wọ́n jí àwọn ọmọ wọn gbé yẹn tí wọ́n bá sowọ́ papọ̀ tí wọ́n gbé ayé ẹ̀ ṣépè wàá gbàgbé nǹkan tó ń jẹ́ orin ìyá lọmọ bẹ̀bẹ̀ ni o kò lọmọ bẹ̀ everybody èmi gan tí mo jẹ́ presenter gan gbogbo radio station pátápátá láti ń sọ pé à ń protest pé káwọn ìjọba kán bá wa gba àwọn ọmọ ìjáde lọ́wọ́ àwọn bandits ìwọ wá bọ́ sórí fídíò ọwọ́ ń sẹ́ kéyìn kan ọwọ́ gbé wíìgì abàmì kan sórí nǹkan ṣí ẹ́ ni àbí nǹkan ṣe ayé ẹ̀ wà very very careful o kó lọ wà very very careful gan ni okay àwọn olórin mélòó gan ló tiẹ̀ dá sí àwọn olórin mélòó ló ṣe live wọn ní ká máa gbàdúrà ọwọ́ ń sọ ẹ máa gbàdúrà àdúrà tá a ti ń gbà gbàgbà látijọ́ yìí táwọn adarí wa tán fẹ̀mí wá waste dànù ó ti ń bá wọn ṣe sóò papọ̀ àbí ó ti ń gba owó lọ́wọ́ wọn ó wàá lè sọ òdodo mọ́ wá ń sọ nonsense ọ̀rọ̀ láwùjọ orí gbogbo àwọn tó wá fẹ́ràn rẹ ní ìsìn láti Amẹ́ríkà ní gbogbo àgbáńlá ayé àwọn tó fẹ́ràn rẹ tán láìpẹ́ ẹ tẹ́lẹ̀ wọ́n wá ń sọ̀rọ̀ against ẹ láláìda Yinka Alaseyori tí ẹ̀gbọ́n náà mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ o olórin Christian mélòó ló ṣe fídíò lórí ọ̀rọ̀ yìí tán sọ pé ìjọba ṣiṣẹ́ dáadáa òun fújì mélòó la lè tọ́ka sí Wàsíù Àyìndé gan kò lè ṣe fídíò kó sọ pé Tinubu ń ṣe dáadáa ìwọ wá bọ́ sórí ayélujára ó wá ń sọ̀rọ̀ ọ̀nkọrin tó bá dọ̀ lọ́wọ́ àgbé máìkì dání mọ́ képe ọlọ́run o orí pò ti ṣẹ̀ gan ni ìgbà tó tiẹ̀ ti ń béèrè 7 million lọ́wọ́ àwọn pastors pé fẹ́ wá kọrin church ibẹ̀ yẹn lọ́lọ́run ti kọ́kọ́ di ọ́ ó ti kọ́kọ́ fi ẹ̀tẹ́ sí ọ ná ìyá lọ́mọ bẹ gbogbo Nàìjíríà ni o láìfù tó ṣe tó ti sọ̀rọ̀ yẹn bẹ̀ náà ni kó lọ padà kó lọ́mọ bẹ̀ wọ́n kó mọ rábàbà lójú gbogbo ayé kó sọ pé sọ́rí tí n bá tún padà wá lẹ́lẹ́kejì fún ẹ̀rù ọba o Yínká Aláṣeyọrí kọ́ gbọ́n mi tó ti ń gbọ́ o kó jẹ́ kó rírè pé o láyé ẹ mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ kábà ní ọmọ rẹ ní ẹ jí gbé táwọn báńdì ti pa ọmọ ẹ dànù àbáwọn báńdì ẹ kan orí ẹ máa pé bẹ́ẹ̀ ni èmi náà ń pè ní return of Gbenga Adébóyè olúwayé fún gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ jámọ́láyà bí èpè èmi náà kọ́ lọ́wọ́n bá mi ló pé kó rí bẹ́ẹ̀. Yínká Aláṣeyọrí àbí kí ló ń pè ẹ́ ọjọ́ òun rè tó mú ẹ débi pẹ́pẹ́yẹ tó lọ́jọ́ orin olórin kọ ládùúrú tó ń ṣẹlẹ̀ Nàìjíríà àwa ti ìlú òyìnbó gan à ń sunkún sínú àwọn ọmọ kéékèèké tó jí gbé tọ̀mọ̀ kankan tó jí gbé l'Ógbómọ̀ṣọ́ tí gbogbo Nàìjíríà wà nínú tọ́káyà sókè ìwọ wá jáde irú ẹ̀yìn ìka ẹjọ́ ẹ̀kọ́ o Yínká Aláṣeyọrí àwọn aláfẹ̀rú bàbùkù ta lọ sọ́pọ́ọ̀tì orin olórin tó lọ jí kọ tí gbogbo wa fún ẹ sọ́pọ́ọ̀tì pé kébi máa pa ó rí bó ṣe rí bí akàn nígbà tó máa dé ni tójú ẹ rí lẹ́wúlẹ́wú bí ojú ẹ mọ́ tó jáde nù wò kóté ìwọ náà Yínká Aláṣeyọrí ìwọ náà ń sọ̀rọ̀ ó tán sí ẹ lẹ́nu àbí bó dẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́hùn gbẹ́rù tó ṣẹlẹ̀ sí wọn l'Ógbómọ̀ṣọ́ yẹn á ṣẹlẹ̀ sí ìdílé ẹ̀ orí wo ló mọ ọkọ náà Tọ́pẹ́ Àlàbí má bínú tiẹ̀ mi mọ̀ pé lórí burúkú ọmọlọmọ Yínká yìí o mi mọ̀ pé tó máa padà yàrá ìwọ náà ń jáde òun sọ̀rọ̀ tó bá jábí amọ gidi ní Yínká Aláṣeyọrí tó yẹ kí ìró wà lára ẹ gbogbo àwọn àgbàlagbà gbogbo wọn jáde ní indọ́sírì gbogbo àwọn ọ̀yá gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba inú òjò nínú ẹ̀rùn táwọn ọmọ ọlọ́mọ wà nínú igbó tó jí wọn gbé lọ mo máa blame ara mi pé mo support ìwọ idiot yìí o àṣeyọrí wo ló ní olórí burúkú oníwọ̀ Yínká Aláṣeyọrí aláṣedànù ni ẹ Yínká Aláṣedànù idiot ọjí àwọn ọmọ ọlọ́mọ gbé ń bẹ̀ yẹn ìwọ ní God láti máa sọ ìsọkúsọ lẹ́nu olóòórùn